ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ̀sí bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ mi orí ìkànnì àmúmọ̀wòrán DIGINAIJA TV náà lẹ́wà tá a ti mọ̀ mọ̀ wá fún yín ẹ̀yin tèmi ẹ̀gbọ́n kí ló ń jẹ́ Fuji mi o èrí ni ọ̀rọ̀ tó jáde láti ẹnu gbajúgbajà olórin Fuji ní Saheed Osupa Akorede màndétọ̀ nínú fọ́nrán kan lórí òpó ayélujára Facebook ó ní kò sí ohun tó ń jẹ́ Fuji mi o Fuji barista nítorí òun náà ló ṣe ọbẹ̀ Fuji ọ̀hún sílẹ̀ tí gbogbo wa ń jẹ ó tẹ̀síwájú ó ní tí wọ́n bá ń ṣe bíi kìnìún tí wọ́n ṣe bíi ọlọ́lá jù mọ̀nàmọ́ná kan fojú jọ ọ̀ka lásán ni o kì í ṣe ọ̀ka ta lẹ́yìn lérò pé ó ń fi ọ̀rọ̀ náà ta lẹ́yìn lérò pé ó ń fi báwí gan àti pé sẹ́yìn lérò pé èèyàn kan lẹ́tọ̀ọ́ láti máa sọ pé Fuji mi ò ẹ̀wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́sì mo bá fi èrò tí yín náà sọ sí abala àríwísí ìyẹn comment section ìyà tó bá kọ sí yín ẹ jẹ́ ká jọ wò fọ́nrán ọ̀hún. kí ló ń jẹ́ Fuji mi Fuji barista ni kò sí tó ń jẹ́ Fuji mi. ká dúpẹ́ lọ́wọ́ ọ̀run náà fi ń tafà Òṣùpá ọ̀hún ká máa dúpẹ́ lọ́wọ́ òun fa barista lọ́rùn òun ló tafà tiwa sókè ká dúpẹ́ lọ́wọ́ ń tafà tó tún wá gbé fún èmi lọ́jọ́ gbọ́ tó rí ẹ̀ pé tó ń tafà ń tafà tó tún wá gbé fún o ọ̀jọ̀gbọ́n tó rí ẹ̀ pé tó ń tafà torí páyìndé agbájé lọ́lá Àyìndé ogun àkọ́kọ́ ló ṣe é bẹ̀ òun ló ṣe é bẹ̀ sílẹ̀ tí gbogbo wa ń jẹ ọbẹ̀ Àyìndé agbájé lọ́lá o èyí tó ṣe é sílẹ̀ ló wá ń dọ̀wọ́ la tọ́ba wọn ṣe bí egungun tó ń ṣe bí ìhòòrò ń bó tó ń ṣe bí òkìdá ló làájú mọ́nàmọ́ná fojújọ káàdì yìí kì í ṣọ́ka kí ló ń jẹ́ Fuji mi Fuji barista ni kò sí tó ń jẹ́ Fuji mi. ohun mi kì í dàbí Àyìndé ogun òun tí bá lọ tán kó máa jẹran mi. ẹ pariwo Fuji music yóò ta ló mọ túmọ̀ of Fuji music ta ló mọ definition of Fuji music. It's an abstraction of musical genre. Musical generic assemblage of flavors. Musical generic assemblage of flavors ni. Kì í ṣòro kọ́ṣá ní Fuji music. Orin onífàájì ní Fuji. Orin tó ní moral teachings ní Fuji music. Awakọ̀ wàídú lókè ló jẹ́ kó máa dùn. Mo ṣe wá Òṣùpá tó ń lù yìí mo fẹ́ kẹ́ mọ̀. Kò lè tán ọ̀làwọ̀n bá ṣì ń bẹ lẹ́yìn. Awakọ̀ wàídú lókè ló jẹ́ kó máa dùn. mo ṣe wá ń dán Òṣùpá tó ń lù yìí mo fẹ́ kẹ́ mọ̀ kò lè tán ọ̀làwọ̀n bá ṣì ń ẹ má gbàgbé mi sí Àyìndé ogun òkú o musically ó tún mí ìmí sí Àyìndé ogun òkú musically ó tún mí. Bàrí ṣì wà lẹ́sìstẹ́ǹsì tó bá ṣì ní gbàgbọ́ ó ṣì wà lẹ́sìstẹ́ǹsì tó bá ṣì ní gbàgbọ́. Bàrí àpè ẹwọ lójijì tó bá gbà fún Bàrí àpè tó bá gbà fún Bàrí o torí ìmí sí Àyìndé ogun òkú musically ó tún mí ìmí sí Àyìndé ogun òkú musically ó tún mí. mo fẹ́ kẹgbà wí pé Fuji music yo ẹ bá láti orí mi bá wí pé Fuji music ẹ bá láti orí mi. ìlú ṣì ń pàjọ orin lọ ọmọdé rúgbé mi kú kalẹ̀ Rashidi Àyìndé Rashidi bàbá wí. bàbá mi wọ́n sílẹ̀ wọ́n lẹ́sìn mọ́ ẹ̀yìn ṣe máa wà àwọn náà ní sí mọ́. wọ́n lẹ́yìn ti dẹ́ni gbàgbé ní dẹ́ni gbàgbé àwọn náà máa dẹ́ni gbàgbé. Inshallah. tí pápá yẹn bá tẹ̀lẹ̀ ó máa ń parẹ́ ni àwọn náà máa dẹ́ni gbàgbé. Inshallah. tí sọ́ba balẹ̀ kú kí ló máa ṣe àpòrá ẹ̀ tó bá ní kẹ́ pòórá àpòrá ẹ̀ tó bá ní kẹ́ parẹ́ máa yé lára. torógún ọdún lẹ́ni o ogún ọdún lẹ́ni ó lọ kò ní dúró ó sì lọ ó lọ kò ní dúró ọgbọ̀n ọdún ó lọ kò ní dúró ó sì lọ ó lọ kò ní dúró ẹni sọ pé kó kùsùkùsù tó bá sọ pé kó dá wáíwáí ènìlówó ràgún débi ayé ẹlẹ́gùn gẹ́gẹ́ kò ní ràkàlà débi pàápàdà wà láwọ kò ní jẹ́ èèyàn títí bí ìbòlà ó fi kan. àṣẹ. bó ṣe máa rí nìyẹn. Ikis. mo mọ ohun tẹ́nìkan ò mọ o
mo máa nà bí pàṣọ nínú olórí Fuji àná bí Òṣùpá sáré dán pápá ọba ọmọ rásàjọ ọba láṣàkáṣà orin mo máa nà bí bàrúsà tí kọ́nà máa ní fọ̀rùn kẹwọn àwọn tó jáde látara wọn sábẹ́ mi ìmísí àdọ́bí òṣè fi wé ti sàábà ẹ má fi ìmísí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. ọ̀ndẹ́bẹ̀ ọbọ̀rí ó fàjẹyà ọ̀ndẹ́jẹ̀sí ó fàjẹyà. kò sí tí sàábà fẹ́ jẹ tọ́jú kàlífà lọ ìran sàábà kan ló máa di náà yìbì ìran náà yìbì ló máa kọ̀ọ̀kan gbà mí sí kí irun sàwábà bá tó máa wò ṣe wọn ṣe lọ́ṣẹ́ lọ́pọ̀ ló fẹ́ jíṣẹ́ díẹ̀ ní inú ẹ̀ la fi rán. ó fàjẹyà. gbogbo ọ̀nà bẹ́ẹ̀ jíṣẹ́ àmọ́ díẹ̀ nínú ẹ̀ la fi rán. ìwọ tó o bá ti máa gba inspiration orin sàábà ni ẹ́ tó o kọrin tiẹ̀ sàábà ni ẹ́ tó o ní style tiẹ̀ sàábà ni ẹ́ style ẹni tó ń lò òun lànà bíi ti tiẹ̀ gbà fún. Gbàfóṣùpá. Ànábì àsìkò yìí. sẹ́ni kò sí tí sàábà fẹ́ jẹ tójú kàlífà lọ ìran sàábà kọ́ ló máa di náà ìbí àwọn náà ìbí náà kọ̀ọ̀kan máa gbà mí sí káwọn sàwábà tó wà máa wò ṣe wọn ṣe lọ́ṣẹ́ lọ́pọ̀ ló fẹ́ jíṣẹ́ díẹ̀ nínú ẹ̀. tó ẹ káàbọ̀ padà báwo ló ṣe rí létí yín báwo lẹ ṣe rí sí gbogbo rẹ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ìhà tó bá kọ sí yín ẹ mọ́ gbàgbé láti bá wa fi ìròyìn náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section torí ànímọ̀ eré ìjò báyìí lọ ṣókí báyìí òun náà ní ọbẹ̀ oge oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tẹ́ bá wa fífẹ́ jẹ́ náà àdúpẹ́ ẹ ṣe fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ a tún máa bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà à ń dágbére fún yín báyìí pé ó dàbọ̀.